èèyàn tiwa ní Tinubu, ẹni tí kì í ṣe èèyàn wa ní Oyètọ́lá. Adémọ́lá Adélékè ló sọ bẹ́ẹ̀. Àwọn olóṣèlú oríṣiríṣi nǹkan a máa wà lára àti lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ tí gómìnà Adémọ́lá Adélékè sọ jáde ni pé kò sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lòun àti gbogbo ọmọ ẹgbẹ́ òun àti gbogbo èèyàn Ọ̀ṣun yóò tì lẹ́yìn. Òun ni yóò sì wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà nítorí èèyàn tàwọn ni, àti pé kò sóhun tó lè yí ìyẹn padà. Ọ̀rọ̀ náà ní bó ti jẹ́ o. Bó sì ti jẹ́ náà ni pé àwọn ẹgbẹ́ alátakò ẹ̀ APC ti ju kinní kan jáde. Ọ̀rọ̀ náà sì ni pé Adélékè ti lóun ò lè dìbò fún Tinubu, òun ò sì ní jẹ́ kí wọ́n dìbò fún un lọ́sùn. Kò lè wọlé lọ́sùn bí àwọn ti ṣe fún un ní 2023 náà làwọn yóò ṣe fún un. Ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ sí jáde díẹ̀díẹ̀, kò sì sẹ́ni tó lè sọ pàtó ẹni tó bẹ̀rẹ̀ ẹ̀. Bó bá sì jẹ́ àwọn kan ló ṣètò náà, a ṣe pé awo ni wọ́n fi ṣe é, kì í ṣe èyí tí wọ́n jẹ́ kó dàríwò rárá. Àmọ́ bí ọ̀rọ̀ náà ti ń balẹ̀ ló ń ràn sí. Ohun tí wọ́n sì ń fi kún un ni pé nígbà tí Tinubu kò ti jẹ́ kí Adélékè rí owó ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun gbà, kó ná owó náà bó ṣe wù ú, ohun tó ṣe lóun ò ní jẹ́ kí wọ́n dìbò fún Tinubu nìyẹn. Dájúdájú bí irú ọ̀rọ̀ yìí ti jáde yìí, tó bá di ohun tí gbogbo ìlú gbà, yóò ṣòro fún àwọn Adélékè láti rí ipa ná, torí owó náà yóò ti ba nǹkan jẹ́ jìnnà fún wọn. Bí aráalé ẹni bá lẹ́nu, kí ìwọ náà lẹ́sẹ̀ ni. Bó tiẹ̀ jẹ́ ibi ẹnu dé, ẹsẹ̀ ò débẹ̀ bọ̀rọ̀. Síbẹ̀ nígbà tó bá yá, àti ẹlẹ́nu àti ẹlẹ́sẹ̀ wọn yóò pàdé ní kòríta òdodo. Adémọ́lá Adélékè kó àwọn olórí òṣìṣẹ́ ìjọba rẹ̀ jọ, àwọn lọ́gàálọ́gàá tí wọ́n jọ ń ṣèjọba, kọmíṣánná àti àwọn akọ̀wé àgbà. Bẹ́ẹ̀ ló sì mú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú mọ́. Níbẹ̀ ló ti jókòó sílé ìjọba ẹ̀ nílùú Òṣogbo tó sì sọ fún gbogbo wọn pé kò sí kinní kan níbẹ̀ o, àwọn ò ní ẹni méjì tí àwọn fẹ́ tẹ̀lé ju Tinubu lọ. Ó ní kò sí ọmọ Yorùbá tó wà ní irú ipò tí òun wà yìí tí yóò ní òun kò ní tẹ̀lé Tinubu lásìkò yìí, tàbí kí òun ṣe àtìlẹ́yìn tí òun bá lè ṣe fún un, nítorí òun ló ń ṣojú ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí èèyàn kan bá sì ní òun Yorùbá, àfi tó bá rí i pé ó wọlé lẹ́ẹ̀kejì. Ó ní ti Ọ̀ṣun o, kí gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ fi ọkàn balẹ̀ pé ibi dáadáa ni Tinubu yóò kó wọn lọ, nítorí bẹ́ẹ̀ òun náà ni gbogbo àwọn yóò tẹ̀lé, àwọn yóò sì rí i pé ó wọlé. Ó ní lóòótọ́ lọ̀rọ̀ owó àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé dàbí nǹkan ìbínú, àmọ́ kì í ṣe Tinubu ló wà nídìí ọ̀rọ̀ náà, kò tiẹ̀ bá wọn dá sí i rárá. Àwọn Adégbóyèga Oyètọ́lá ló ń lo agbára tó wà lọ́wọ́ wọn. Ó ní Oyètọ́lá ni kò tí ì fẹ́ gbà pé lóòótọ́ lòun jábọ́ nínú ìbò tí àwọn dì lọ́ṣùn ní 2022, àti pé àwọn ará Ọ̀ṣun ni wọ́n fi ìbò wọn kọ òun, kì í ṣe ẹnìkan. Pé nítorí pé ó jábọ́, ó kùnà yìí ló ṣe ń lo gbogbo agbára tó bá ní láti fa ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́yìn, tó sì ń bínú gbogbo àwọn ará Ọ̀ṣun. Adélékè ní ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ ìyẹn ló tilẹ̀ wà nílẹ̀ báyìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni bí àwọn yóò ṣe gbé Tinubu wọlé padà sípò ẹ̀ lẹ́ẹ̀kejì, tí gbogbo ayé yóò sì rí i pé láti Ọ̀ṣun làwọn ti ṣe àtìlẹ́yìn gidi fún un. Ó ní àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ o, àti ọ̀rọ̀ owó o, nígbà tí àwọn bá dé ọ̀pọ̀n ibẹ̀ yẹn lẹ́yìn ìdìbò gbogbogbò tí Tinubu sì ti wọlé padà, àwọn yóò yanjú ìyẹn. Adélékè ní kí wọ́n rántí pé láti ìgbà tí òun ti wà nínú ẹgbẹ́ òṣèlú PDP lòun ti ń pariwo bẹ́ẹ̀ pé Tinubu làwọn ń bá lọ ní sáà yìí. Ohun tó sì ṣẹlẹ̀ ní 2023 kò tún lè ṣẹlẹ̀ mọ́. Tinubu ló ní ìbò Ọ̀ṣun ní 2027. Ó ní ọ̀rọ̀ náà kò yí padà, bó ti rí lòun wí yẹn, ohun tí gbogbo Ọ̀ṣun yóò sì ṣe nìyẹn. Níbi ìpàdé tó ti ń sọ bẹ́ẹ̀ yìí, ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo Ọ̀ṣun ló pé, nítorí igbákejì gómìnà wà níbẹ̀, olórí ilé ìgbìmọ̀ aṣòfin wà níbẹ̀, àwọn aṣòfin fúnra wọn wà níbẹ̀, bẹ́ẹ̀ sì ni olórí ẹgbẹ́ òṣèlú Accord àti àwọn èèyàn ńlá míì gbogbo. Ọ̀pọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gbọ́rọ̀ náà nínú wọn ò dùn sí ṣá o. Wọn kò fẹ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ látẹnu Adélékè rárá. Ìdí ni pé ohun tí àwọn náà fẹ́ tà nìyẹn, ohun tí wọ́n fẹ́ fi wá èrò sẹ́yìn ara wọn nìyẹn. Bí wọ́n bá ti lè ní Tinubu làwọn ń ṣiṣẹ́ fún, Tinubu ló rán àwọn níṣẹ́, tí wọ́n sì ti lè fi Adélékè hàn bí alátakò Tinubu,
ìrọ̀rùn ló bá dé nìyẹn, kí wọ́n máa jó lọ kí gbogbo èrò sì máa rọ́ sẹ́yìn wọn nítorí Tinubu ni. ṣùgbọ́n Adeleke já kinní náà gbà mọ́ wọn lọ́wọ́, ó sì ti sọ̀rọ̀ náà di orin lọ́sùn pé Tinubu ni pírẹ́sidẹ́ǹtì, àmọ́ Adeleke ni gómìnà àwọn. ohun tó jẹ́ kí jẹbẹtẹ́sì gbé ọmọ lé àwọn aṣáájú APC náà lọ́wọ́ nìyẹn. ṣé wọ́n ti rò tẹ́lẹ̀ pé inú ẹgbẹ́ yòówù tí Adeleke bá lọ, ìyà ni yóò jẹ bọ̀ níbẹ̀, pàápàá nígbà tí ẹgbẹ́ PDP ibẹ̀ ti fìdí rẹmi. wọ́n ti wá rò pé bó ti wù kórí, PDP yóò rí ẹnìkan mú jáde, ẹni náà yóò sì dá nǹkan rú fún Adeleke nígbà tóun náà bá ti ní òun fẹ́ du ipò gómìnà yìí, tí yóò sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ PDP àtàwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún Adeleke tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ ni gbogbo wàhálà yìí bá ti ṣẹlẹ̀ rárá o. kódà inú ìsinmi gidi àti ìrọ̀rùn ní ẹgbẹ́ APC bá wà báyìí, bó bá ṣe pé wọ́n gba Adeleke láàyè nínú ẹgbẹ́ wọn. bí ẹni fi àkàrà jẹ̀kọ níbo gómìnà tó ń bọ̀ yìí bá rí. àmọ́ ìbínú wà fáwọn aṣáájú APC, pàápàá Adégbóyèga Oyètọ́lá, ẹni tó ti múra sílẹ̀ láti gbẹ̀san ohun tí wọ́n ṣe fún un ní 2022 nígbà tó du ipò gómìnà lẹ́ẹ̀kejì ṣùgbọ́n tí kò wọlé. ó ti ń lọ sí bí ọdún kan báyìí o, torí ní ọjọ́ 23 oṣù keje ọdún 2025 ní àwọn àgbààgbà PDP ìpínlẹ̀ Ọ̀ṣun títí dórí Ọlágúnsóyè Òyìnlọ́lá àti àwọn àgbà bẹ́ẹ̀ ti jókòó, tí gbogbo wọn sì fohùn ṣọ̀kan pé ní 2027 Tinubu làwọn yóò fà kalẹ̀ bí ààrẹ àwọn. wọn láwọn yóò ṣe kàmpéènì fún, àwọn yóò sì rí i pé gbogbo Ọ̀ṣun dìbò fún, kódà kó tó di pé ìjà àjàtẹ́gbẹ́ká tí PDP jà padà wá ṣẹlẹ̀ láàrin wọn. nígbà tí ìjà náà sì ń bẹ̀rẹ̀ tó ń fojú hàn, tí ọ̀rọ̀ ń rí bó ti rí yìí, ibi àkọ́kọ́ tí Adeleke rò pé ó yẹ kí òun lọ nínú ẹgbẹ́ APC, pàápàá nígbà tí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé àwọn yóò ṣe àtìlẹ́yìn gidi fún Tinubu láti padà sípò ẹ̀. èèyàn kì í ṣe òṣàlódò lẹ́yìn làbẹ́làbẹ́. nígbà tí Adeleke ti ń ronú APC ló ti kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Tinubu ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2025 yìí kan náà. bó sì ti ń lọ ló mú ẹ̀gbọ́n ẹ̀ dání, Dèjì Adeleke. wọ́n sì jọ wà lọ́dọ̀ àwọn Tinubu fúngbà díẹ̀ níbi tí wọ́n ti ṣe wọn lálejò, tí wọ́n sì jọ sọ̀rọ̀ lóríṣiríṣi. lẹ́yìn náà ni gbogbo ayé mọ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé e kiri pé Adeleke ti lọ bá ọ̀gá sọ̀rọ̀, Tinubu ti fọwọ́ sí i, ó ń bọ̀ nínú APC láìpẹ́ rárá. nígbà náà ni ọ̀rọ̀ náà di ìbínú burúkú lọ́dọ̀ àwọn aṣáájú APC, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ju òkú ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Adeleke. Olóyè Bísí Àkàndé ni wọ́n kọ́kọ́ fọ̀rọ̀ sí lẹ́nu. wọ́n ní bàbá náà ní bí Adeleke bá fẹ́ wọ APC kó lọ tò sẹ́yìn, kì í ṣe kó máa kó ẹgbẹ́ ẹ̀ tó ti kú táwọn ará Ọ̀ṣun ti padà lẹ́yìn ẹ̀ wá sínú ẹgbẹ́ tàwọn. kò pẹ́ tí àṣírí tú pé kì í ṣe bàbá Àkàndé ló sọ̀rọ̀ náà jáde o. nígbà táwọn èèyàn náà sì rí i pé ọ̀rọ̀ tí àwọn ní bàbá Àkàndé sọ yìí kò mú ohun tí àwọn fẹ́ jáde, wọ́n kúkú bẹ̀rẹ̀ ète abẹ́lé, wọ́n sì gbégi dínà fún Adeleke ní gbogbo ọ̀nà, wọ́n ní kò ní wọ inú ẹgbẹ́ àwọn. nígbà náà ni Adeleke fúnra ẹ̀ tẹsẹ̀ sí gboro, òun náà pọ̀ sókè rajà, ó sì rìn títí tó fi balẹ̀ sínú ẹgbẹ́ Accord. ní gbogbo bí ọ̀rọ̀ yìí ti ń lọ làwọn èèyàn ń tọ́ka sí Gbóyèga Oyètọ́lá, tí wọ́n lóun ló wà nídìí kinní náà. ọ̀rọ̀ náà sì farahàn gan nígbà tí wọ́n dìbò abẹ́lé APC lóṣù kejìlá 2025, níbi tí àwọn Oyètọ́lá ti lo gbogbo ọ̀nà pátá láti rí i pé èèyàn ti gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀ náà Bọ́lá Oyèbánjí làwọn fà kalẹ̀, tí wọ́n sì gbégi dínà fún gbogbo àwọn tí wọ́n tún fẹ́ du ipò náà. ọ̀rọ̀ náà bí Ìyọ̀lá Omiṣore nínú débi pé ó gba kóòtù lọ, ó sì pẹjọ́, bó tiẹ̀ jẹ́ nígbẹ̀yìn lẹ́yìn tí àwọn Tinubu àti bàbá Àkàndé ti bá a sọ̀rọ̀, ó fi ọ̀rọ̀ náà ṣosùn, ó sì fi para. ó ní kí wọ́n fi Oyètọ́lá sílẹ̀ kó ṣe APC Ọ̀ṣun bó bá ti fẹ́. àmọ́ tí ọkọ yí ọkọ tó ń fi ẹnu roko, ohun tí Oyètọ́lá ń tẹnumọ́ ni pé ìjọba Adeleke lọ́ṣun kò dáa, pé wọn ò ṣe dáadáa ni, pé ọ̀pọ̀ nǹkan tó yẹ kí wọ́n ṣe láti mú ayé àwọn èèyàn dẹrùn níbẹ̀ ni wọn ò ṣe. ohun tí àwọn sì ṣe ń fẹ́ kí APC wọlé rèé, tí àwọn kò sì fẹ́ wọn nínú àwọn, pé kí àwọn lè bẹ̀rẹ̀ iṣẹ́ rere irú èyí tí òun ṣe nígbà tí òun ń ṣe gómìnà ìpínlẹ̀ náà láàrin 2018 sí 2022. ọ̀pọ̀ èèyàn gba ọ̀rọ̀ ẹ̀ yìí gbọ́ ṣá o. wọ́n ní bó bá ṣe pé ó ṣèjọba ẹ̀ dáadáa bó ti ń wí ni, àwọn ará Ọ̀ṣun kò ní fìbò lé lórí ipò náà, pé gómìnà tí wọ́n fìbò lé lọ nígbà tó ń ṣèjọba lọ́wọ́
kò lẹ́nu ọ̀rọ̀ láti sọ pé òun ń ṣèjọba dáadáa. bí ọ̀rọ̀ náà ti ń lọ rèé o, Adeleke ń lérí pé gbogbo Ọ̀ṣun ti di yẹ́lò, àkọọ̀dù ni gbogbo wọn ń ṣe, òun náà ni wọn yóò sì dìbò fún lọ́jọ́ ìdìbò. bẹ́ẹ̀ náà làwọn APC ń lérí, tí àwọn ọmọ Oyètọ́lá ń sọ pé bí Adeleke fò tó dẹyẹ yóò lulẹ̀ ni. ta ni yóò wá lulẹ̀? ta ni yóò wá mókè nínú ìbò Ọ̀ṣun tí wọn yóò dì nínú oṣù kẹjọ ọdún yìí? APC Oyètọ́lá ni tàbí àkọọ̀dù Adeleke? kíní ọ̀hún kù rébété. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ìbò gómìnà tó ń bọ̀ lọ́sùn yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.